Ayáralé ijó la fi bẹ̀rẹ̀, ijó náà dẹ̀ ló ti kíni ká tún fi parí ẹ̀ lórí ètò lé. Lóòótọ́ mi ò mọjó àmọ́ má ta bíọ́bíọ́ àbí ẹ̀yin onílù mi ṣe ti rẹ́dì ó yá let's go díẹ̀. Orísun ni kẹ́ máa wò ẹ gbọ́dọ̀ fi ṣeré ọ̀rọ̀ ló sọ ó parọ́ ọ̀rọ̀ ni Orísun ni kẹ́ máa wò ẹ gbọ́dọ̀ fi ṣeré ọ̀rọ̀ ló sọ ó parọ́ ọ̀rọ̀ ni. Orísun ni kẹ́ máa wò ẹ gbọ́dọ̀ fi ṣeré ọ̀rọ̀ ló sọ ó parọ́ ọ̀rọ̀ ló sọ ó parọ́. Ijó la lè fi jó ijó la lè fi jó ìbàdí wa tó rọ̀ bí ẹ̀kọ́ ijó la lè fi jó ijó la lè fi jó ijó la lè fi jó ìbàdí wa tó rọ̀ bí ẹ̀kọ́ ijó lónìí. Orísun ni kẹ́ máa wò ẹ ò gbọ́dọ̀ fi ṣeré ọ̀rọ̀ ló sọ ó parọ́ ọ̀rọ̀ ló sọ ó parọ́. Kò ní jáde ọdún ọ̀tẹ̀ yìí o kò ní jáde ọdún ọ̀tẹ̀ yìí o ọdún ọ̀tẹ̀ yìí o kò ní jáde. Orísun ni kẹ́ máa wò ẹ gbọ́dọ̀ fi ṣeré ọ̀rọ̀ ló sọ. Orísun lèmi á máa wò mi ò ní gbọ́dọ̀ ṣeré ọ̀rọ̀ ló sọ. Lágbára ẹ̀yin onílù mi ó ti tó ẹ ṣe ìlú yóò níyà ẹ̀yin gan mi ẹlẹ́lẹ̀ ijó yìí ó lágbára jù yín ara lé ijó yẹn bá dùn pẹ́ tí mo dóró ẹ̀gbẹ́ àlẹ́ ń ṣe ọdún kẹrin Orísun ní òní adẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé níjákèjádò ilẹ̀ Nàìjíríà àti lókè òkun àwa rí jù báyìí lọ lórí ètò tèmi o àmọ́ kí a tó kásẹ̀ ètò ńlẹ̀ ẹ jẹ́ kí n fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn onílù mi all the way from Ìjẹ̀bú-Rẹ́mọ kò easy wọ́n wọ mọ́tò débi ni wọ́n fẹsẹ̀ rìn wọ́n wá lu ìlù fún wa lórí Orísun fún àjọyọ̀ tí a jọ ń ṣe èèyàn kan náà ló kó aṣọ sí mi lọ́rùn wọ́n wò pé àjọyọ̀ tá fẹ́ jọ ṣe lénìí àjọ máa ṣe kanlẹ̀ nítorí ẹ̀ náà ṣe kí ni wọ́n kó aṣọ sí mi lọ́rùn mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ JKC Collectibles náà tó kó aṣọ wá fún wa ẹ̀yin ará ilé mo nídìí láti lọ jó nǹkan sígẹ̀ ẹ ká tún pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dìgbà.